ẹ̀yin ènìyàn mi, mo kí yín níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi wípé ẹ kú ilé làkàrà ilé ẹ káàbọ̀ làkẹ́ni ó bá bọ̀ lájò. Ìròyìn ayọ̀ ni mo mà ti mú dé o. Ìròyìn ìtura, ìròyìn àlàáfíà àti ìròyìn ìfọ̀kànbalẹ̀ ni o. Ó tún ti ṣẹlẹ̀ báyìí. Èmi la ò ní yọ̀ sí, èmi la ò ní yọ̀ sí. Báwo ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí, èmi la ò ní yọ̀ sí. Tó ẹyẹ ènìyàn mi, ẹ wo ìròyìn yìí ó gba kéèyàn dunnú. Ìròyìn yìí gba kí èèyàn máa dùn nítorí pé ohun tá a ti ń crave fún ni, tá a ti ń wá láti joy, òun ló tẹ̀ wá lọ́wọ́ ẹ̀. Yes, because ìjà òmìnira tá a ti ń jà láti joy yìí wá pé kí wọ́n fún àwa Yorùbá nation ní òmìnira tiwa, òun ló ti wá ṣẹlẹ̀ báyìí. Ẹ jáde kí ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ó ti favour wa. Kí ló ń tó ṣẹlẹ̀ o? Ìròyìn ayọ̀ rèé o. A kú oríire gbogbo ọmọ Yorùbá. Àwọn Fúlàní ti pín káṣíá. Wọ́n láwọn Fúlàní wọ́n ní wọ́n ti pín. Ṣé rí pé ìròyìn ayọ̀ ni? Ìdí tí mo fi pè ní ìròyìn ayọ̀ ni wípé nítorí pé a mọ̀ pé Yorùbá nation wa òun ló jẹ wá lógún. Kò sí bí wọ́n ṣe lè pín tó jẹ́ pé wọn ò ní fún àwa ilẹ̀ Yorùbá ní òmìnira, wọ́n máa fún wa. That is why mo fi sọ pé ìròyìn ayọ̀ ni. Ẹ wo àwọn àgbààgbà Fúlàní ni o, wọ́n ti pín Nàìjíríà. Wọ́n ti fọwọ́ sí, kódà wọ́n ti fẹsẹ̀ sí, wọ́n ti fi gbogbo ara sí pàápàá. Wọ́n ní kí a lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Wọ́n ní kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ pé Nigeria should go their separate ways. That is it. That's the statement tí wọ́n sọ. Wọ́n ní pé Nigeria should go their separate way. Wípé kí oníkálukú kó pín, kí oníkálukú ó dá wà ní o, kó oníkálukú kẹ́kọ̀ọ́ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wá gbọ́ bí ó ṣe lọ tó fi sọ pé kó oníkálukú pín. Wọ́n ti fi ọwọ́ sí o. Kódà wọ́n ti fi ọwọ́ wọn pín Nàìjíríà. Lára àwọn tó jẹ́ àgbààgbà Fúlàní, òun mà ló jáde o. Ó sọ̀rọ̀, ó ní pé ìgbà tí Nàìjíríà ti expire tó túmọ̀ sí pé 1914 amalgamation, ìyẹn 1914 amalgamation, ìyẹn agreement sí amalgamation ní 1914, pé eléyìí tí wọ́n fi dá gbogbo ẹ̀yà tó wà nínú Nàìjíríà jọ, eléyìí tó jẹ́ pé wọ́n fi kó wa jọ, ìyẹn 1914 amalgamation agreement tí wọ́n ṣe ní ìgbà yẹn. Àwọn ẹ̀yà mélòó náà ni Yorùbá, Yíbò àti Haúsá tí wọ́n fi dà wá pọ̀ nínú sí orílẹ̀-èdè kan, ìyẹn ní 1960. Now ó ní pé ó ti expire wípé kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ o. Nítorí wípé nǹkan tó wà nínú ìwé ni pé tí ó bá ti pé 100 ọdún ní kí oníkálukú kí ó pín, pé wọ́n ti ní àǹfààní láti pín. Wọ́n ní tí ó bá ti pé 100 ọdún wípé wọ́n ti ní àǹfààní láti pín láti lè máa lọ. Ṣùgbọ́n ṣe mọ̀ pé báyìí a ti pé 100 ọdún yẹn ti pé, kódà ó tún ti lé ọdún 10 mọ́ ní orí. Ìdí nìyí tí arákùnrin yìí fi sọ̀rọ̀ tó fi sọ wípé let Nigeria go on their separate way. Ó ní Nigeria should go their separate way nítorí wípé òfin àti nǹkan tó dè wá pọ̀, ìyẹn 1914 amalgamation, wọ́n ti ṣe kíni, ó ti expire. Ẹ jọ̀ọ́, ta wá lẹni tó sọ̀rọ̀ yìí tó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀? Òun náà ni arákùnrin kan ni o. Arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Professor Ango Abdullahi. Ango Abdullahi ni o, the former chancellor of Ahmadu Bello University ti ìlú Zaria. Yes, máa yìí ló sọ̀rọ̀. Ó dẹ̀ jẹ́ ara àwọn àgbààgbà Fúlàní. Máa yìí ló sọ̀rọ̀ tó dẹ̀ jáde tó sọ wípé Nigeria should go on their separate way. Arákùnrin yìí ní gbogbo eléyìí tí ìjọba wa dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ní ẹ̀díìtì lásán ni. Wọ́n kàn fẹ́ máa fi rẹ́ àwa ọmọ ilẹ̀ Yorùbá jẹ ni. Ó ní gbogbo eléyìí tí ìjọba dẹ̀ ń ṣe yìí pé kò sí ń bẹ̀ mọ́, pé gbogbo eléyìí tó ń ṣe yìí pé wọ́n kàn fi ń waste time àwọn ará ìlú ni. Wípé kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mọ́, wípé kí wọ́n jẹ́ kí oníkálukú go on their separate ways.
that is it. Yes, àwa gan mọ̀ pé gbogbo eléyìí tán ṣe wọ́n fi ń waste time wa ni, bó ti yẹ pé àwa gan tún mọ̀ pé bó tún ṣe fi ń waste time wọ́n tún fi ń kówó jẹ ni, torí ẹ̀ ló fi ń jẹ́ pé a fi ń pariwo pé Yorùbá nation wa la fi, torí ẹ̀ la fi ń pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, nítorí àwọn ẹ ti rí pé wọ́n ti lọ mú rẹ́kọ̀dì jáde, a ti mọ̀ wípé ó ti tó àsìkò fún wa tó yẹ kó ní kálukú pín, òun ló fi dàbí pé a fi sọ wípé Yorùbá nation wa la fẹ́. Ẹ wo ẹ̀yin ènìyàn mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, ẹ wo ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí ó lọ viral nílé lóko lọ́nà láàrin dé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá wípé Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ kí ó yé wọn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o, nítorí òfin tó wà nínú ìwé ó ti expire, so we need to go our separate ways. Yes, that's what we want. We are fucking sick and tired of this Fulani problem. Àló ti sú wa sẹ́, ó ti sú wa, èyí tí Fulani fìyà jẹ wá ti tó, kọ́ máa pa wá bí ẹran láì ṣe ẹranko, wọ́n wá máa treat wa bíi pé a ò jẹ́ kankan. Now máa tún wá gbà wá, ó tún wá gba nation kọ̀ọ̀kan ní àmọ̀ràn, ó ní pé kí oníkálukú hold conference, pé kí wọ́n hold conference meeting, kóníkálukú èèyàn kan hold conference meeting, kí gbogbo wọn wá jókòó, kí wọ́n dẹ̀ sí kíni, kó sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe máa pín, kí wọ́n sọ̀rọ̀ pé Nàìjíríà a lè jọ wà papọ̀ báyìí, kírú gbogbo nǹkan báyìí kó dẹ̀ máa ṣẹlẹ̀ ká má rí nǹkan kan ṣe sí, pé a lè gbọ́dọ̀ jọ wà papọ̀ báyìí ká máa bá bẹ́ẹ̀ lọ. Ó ní pé Nigeria should go on their separate ways. Ó ní tó bá ṣe conference ló máa dìmọ̀ pé yes, Nigeria should go on their separate ways, because with the way things are now, the Nigeria we know then is no more working. Yes, with the way things are, the Nigeria we know then is they are no more working. That is why we want to go our separate way. Man yìí wá sọ̀rọ̀ débi pé ó ní if country is not working, please, if country is not working, because Nigeria should go their separate ways. Ó wá ní they should go their separate ways if country is not working, because Nigeria ti tán. Yes, àwọn ìjọba wa kàn fi wá gbowó lọ́wọ́ àwọn nation tó kù ni, torí pé wọ́n ti mọ̀ pé tó bá yìí sọ pé wọ́n Nàìjíríà tó bá fẹ́ lọ yáwó ní kíní wọ́n Nàìjíríà náà lọ fi ń yáwó, wọ́n nation yìí náà ni, bẹ́ẹ̀ tó ní kálukú bá pín gbogbo owó tó ń kó jẹ yẹn kò ní lè sí bẹ́ẹ̀ mọ́. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀, bá wa like, share, bá wa subscribe, tẹ̀ sójú ẹ̀, jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé Yorùbá nation ló lè ṣe o. Ẹ wo, as far as this country dey concerned, Yorùbá nation náà ni o, no retreat, no surrender. Ẹ wo, a máa fi èyí ṣe dágbére nítorí pé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé, bó pẹ́ bóyá onílé àrèlé. Tó ẹ̀yin ènìyàn mi, auto this matter náà ni o. See you next time on this matter. Yorùbá nation, no retreat, no surrender. Ó dàbọ̀.